ní abẹ́ òfin tí court of law tí wọ́n là sílẹ̀ fún wa ní gbogbo ilẹ̀ Yorùbá tàbí tá bá wọ pé nílẹ̀ Oòduà, Aláàfin gangan ló lẹ́tọ̀ọ́ láti fi èèyàn joyè oyè tó bá ti pa gbogbo Yorùbá papọ̀. Bébí ṣe rí ìyá tèmi kọ sí ni pé oníkálukú fẹ́ máa lo supremacy. ó ní fi ọmọ Yorùbá àtàtà kan jẹ oyè kò sí kò tó burú gẹ́gẹ́ bí olórí ní èdè Òyìnbó wa ní spiritual leader of Yorùbá race ni oní ọ̀ní jẹ́ gẹ́gẹ́ bí olórí Yorùbá ó ní ẹ̀tọ́ láti fi ẹnikẹ́ni tí ìbá jẹ́ lọ́mọ Yorùbá láti fi joyè. Ní àárín àwọn afọbajẹ yẹn ṣe láwọn afọbajẹ tó wà ní Ọ̀yọ́ àtàwọn tó wà ní Ifẹ̀, àwọn ló yẹ kó máa pe àwọn kábíyèsí sí àkíyèsí. Aláàfin náà ní agbára láti fi ọmọ Yorùbá tó bá wù ú jẹ oyè lábẹ́ àkóso Ọ̀yọ́. Ojú tí mo dẹ̀ fi gbọ́ ni pé supremacy yẹn kò sẹ́ni tí ò lẹ́tọ̀ọ́ náà méjèèjì láti fi èèyàn joyè. Sòfà tó ṣe pé a fẹ́ gbé àṣà Yorùbá lárugẹ ni. Orúkọ mi ni Bọ́lájí Ahmed Rufai. Ṣe rí àwọn ọba wa bóyá kò sí ìrẹ́pọ̀ láàrin wọn ni àbí mi ìmọ̀ bí mo ṣe fẹ́ sọ, nítorí pé tí Ọọ̀ni of Ifẹ̀, Ọ̀nìrìṣà, Ọ̀jájá tí ó bá fẹ́yàn joyè ní ilẹ̀ Yorùbá ń báyìí, ṣùgbọ́n ní abẹ́ òfin tí court of law tí wọ́n là sílẹ̀ fún wa ní gbogbo ilẹ̀ Yorùbá tàbí tá bá wọ pé nílẹ̀ Oòduà, Aláàfin gangan ló lẹ́tọ̀ọ́ láti fi èèyàn joyè oyè tó bá ti pa gbogbo Yorùbá papọ̀ tàbí tó bá yẹ bí ọmọ Oòduà. Ṣùgbọ́n táwọn náà ni pé oyè tí wọ́n fi Sànúsí jẹ yìí ọdún márùn-ún ti jẹ́ sẹ́yìn, ọkọ̀ ṣe ìwúyè ẹ̀ ni. Ṣùgbọ́n tó bá tẹ̀ jẹ́ pé Aláàfin ó rí pé oyè tó ń fi Sànúsí jẹ yìí tó bá yẹ pé òun lòun ní agbára tó yẹ pé òun yẹ kó fi joyè yẹn, ṣe mọ̀ láàrin àwọn ọba ó yẹ kó pè é wípé Ọ̀nìrìṣà àdìs ó yẹ kó ní fóònù ara wọn lọ́wọ́, oyè tó fẹ́ fi Sànúsí jẹ yìí o, ṣe mọ̀ pé Ọ̀ṣun lẹ́yìn wà, àwa Ọ̀yọ́ làwa, Ọ̀yọ́ sí Ọ̀yọ́ àti Ìbàdàn ìkọ̀kan náà jọ ní gbogbo wa. Ó yẹ kó pè ọmọ ìlú mi náà ló fẹ́ fi jẹ oyè yìí, nǹkan tó dáa náà ni kọjọ pera wọn, kọ́ máa wo nǹkan tó ti ń bọ̀ látẹ̀yìn. Ṣé mọ̀ pé Aláàfin ikú bàbá yèyé tó gbéṣẹ̀ tó lọ kí àwọn tó lọ bá àwọn bàbá wọn àti Ọọ̀ni bàbá wa Síjú Adé, ṣé mọ̀ pé ọ̀rọ̀ ìfàǹfà tí wọn gbà fúnra wọn wọ́n fara wọn fà títí tó fi jọ jáde láyé ni. Ní àárín àwọn afọbajẹ yẹn ṣe láwọn afọbajẹ tó wà ní Ọ̀yọ́ àtàwọn tó wà ní Ifẹ̀, àwọn ló yẹ kó máa pe àwọn kábíyèsí sí àkíyèsí pé gbogbo nǹkan tí àwọn bàbá wa tán ti ṣe kọjá, ẹ má jẹ́ kí a lọ sílé mọ́, ẹ jẹ́ ká mú ìfẹ́ papọ̀, torí kò sí nǹkan tó fẹ́ mú kí Ọ̀nìrìṣà, Ọ̀jájá, bàbá wa kádépẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ wọ́n fẹ́ èèyàn kí wọ́n fi Sànúsí, torí Sànúsí tàǹsọ̀ ẹ̀ náà èèyàn dáadáa ni, èèyàn tó dẹ̀ ń ṣe sílùú náà dẹ̀ ni, tàdẹ̀ mọ ìwúlò wọn láwùjọ, kì í ṣe èèyàn tó jẹ́ pé àwòkè àbúyá èèyàn kan tí ò wọ́ọ̀tì nǹkan tó fi jẹ ni, nǹkan tó wọ́ọ̀tì ni. Ṣùgbọ́n ṣe rí sítórì tó máa ń sọ ìtàn, ó máa ń bí àwọn nǹkan míì lẹ̀ láàrin àwọn ọba yẹn pé Adéyẹmí Aláàfin ológbòrò fi oyè tó bá fẹ́ jẹ nílẹ̀ Yorùbá àbí nílẹ̀ Odùduwà. Ṣé mọ̀ táwọn bá ti sọ sórí yẹn fún Aláàfin á máa wò pé òun lòun ní priority láti fèèyàn jẹ oyè tó bá pa gbogbo Yorùbá papọ̀, ṣùgbọ́n kò yẹ kó rí bẹ́ẹ̀, ó yẹ kó jọ pera wọn ṣàkíyèsí wípé bóyá ó lẹ́tọ̀ọ́ àbí kò lẹ́tọ̀ọ́, òun náà lẹ́tọ̀ọ́ nítorí pé kí ni ọba aládé ni, ọba tó dẹ̀ ní tá bá sọ̀rọ̀ ní Yorùbá ní Ifẹ̀ ò dáyé, ibẹ̀ ni ojúmọ́ ti mọ́ wá nílẹ̀ Yorùbá. A dẹ̀ tún wò pé ní Oòduà tó jẹ́ babalá baba wa ìkọ̀kan náà jọ ní gbogbo wọn, tó dábàá sọ pé Oòduà, Ògùn, Ọ̀yọ́,
Ọ̀ṣun, Èkìtì, Oǹdó, Benin, ìfùgọ́ Kwara wà ní òtún wa gan tó wà gẹ́gẹ́ bí àwọn bàbá wa náà ibi ká máa gbọ́rọ̀ síra wa náà lẹ́nu ló fa ti ọ̀rọ̀ Kwara yìí náà. Ṣùgbọ́n bí kókó bí tá a lọ náà ni pé ṣé Ọ̀nìrìṣà ṣó lẹ́tọ̀ọ́ àti fi Sànúsí jẹ oyè tó fi jẹ? Ó lẹ́tọ̀ọ́ torí pé kí ni nǹkan kan náà jọ ni wọ́n ọjọ́ ń ṣe papọ̀ ni. Ṣùgbọ́n àwọn ọba wa ó yẹ kí ìrẹ́pọ̀ wà láàrin wọn, ó dàbí pé kò fi bẹ́ẹ̀ sí ìrẹ́pọ̀ ni. Tí ẹ bá wo ìgbà tí wọ́n jẹ oyè tán fi Aláàfin jẹ ọba wa Ọ̀jájá ó lọ síbẹ̀ láti lọ bá wọn ṣe ìwúyè tán ṣe. Ṣùgbọ́n tí ẹ bá wo fọ́nrán yẹn dáadáa ẹ rí i pé láàrin wọn kò bákanbákan tẹ́ bá lọ wo fídíò yẹn. Ṣùgbọ́n ó yẹ kí wọ́n máa pera wọn ṣàkíyèsí torí ẹ̀ kò ní lè máa sí gbọ́nmi sí omi òtó débi pé àwọn kan tí ò yẹ tí wọ́n lẹ́tọ̀ọ́ irú àwọn tó wà ní ayélujára lórí àwọn Facebook lórí Twitter wa wọ́n máa fi àwọn ọba wa wọ́n máa fi wọ́n pa pé kábíyèsí Ọ̀nìrìṣà sọ báyìí, kábíyèsí Aláàfin sọ báyìí, wọ́n ti ń jà lára wọn. Kò yẹ kó rí bẹ́ẹ̀ torí pé kí ni tí irú àwọn bàbá wa yẹn tí wọ́n bá ń ṣe orúkọ báyẹn, kí ni káwa tó wá jẹ́ ọmọ kékeré ọ̀dọ́ kí ni ká máa ronú nípa ọjọ́ ọ̀la wa? Jẹ́ pé nígbà tó jẹ́ pé ìkùnsínú tún wà láàrin ìran wọn nìyẹn. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Tí mo àyàyé tí mo rí láàrin yẹn ni pé ó lẹ́tọ̀ọ́ ẹ̀tọ́ wà fún láti lè fi jẹ oyè tó fi jẹ. Bébí ṣe rí ìyá tèmi kọ sí ni pé oníkálukú fẹ́ máa lo supremacy bọ̀ inú ìtàn táwa gbọ́ a mọ̀ pé ọmọ Odùduwà Ilé Ifẹ̀ ní Odùduwà tí ló tẹ̀dó sí. Àyìn kan nú àwọn ọmọ ẹ̀ tó jẹ́ ọmọ alágbára ló lọ tẹ ìlú Ọ̀yọ́dó tó jẹ́ Aláàfin lọ́jọ́ tèmi. Bí bẹ́ẹ̀ náà bó ṣe rí náà a mọ̀ pé Aláàfin nínú àwọn ọba alágbàáyé kò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn. Ojú tí mo dẹ̀ fi gbọ́ ni pé supremacy yẹn kò sẹ́ni tí ò lẹ́tọ̀ọ́ náà méjèèjì láti fi èèyàn joyè. Sòfà tó ṣe pé a fẹ́ gbé àṣà Yorùbá lárugẹ ni. Bẹ́ẹ̀ náà supremacy yẹn òun kálukú fẹ́ yóò pé báyìí mo ṣe tó báyìí mo ṣe tó. Wá jẹ́ àmọ́ nínú ìtàn pé dandan Aláàfin ìkànnú àwọn ọmọ ni. Bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn láìlẹ̀ tó ń jọba nílẹ̀ Ifẹ̀ nísìn a mọ̀ pé ara àwọn tó ti bá bàbá Aláàfin ṣe rí ni. So wọ́n dẹ̀ ní oore ọ̀fẹ́ láti máa jọba ní wákàtí ọ̀wọ̀ yẹn. So mo nígbàgbọ́ pé bóyá kí àwọn lọ́balọ́ba ìgbìmọ̀ lọ́balọ́ba kán bá wọn dá sí àárín yẹn láti jẹ́ kí àtúnṣe wà because gbọ́nmi sí omi òtó kò gbọ́dọ̀ máa wáyé nílẹ̀ Yorùbá. Irú eléyìí a lè rí gbọ́ ní ilẹ̀ Gẹ̀ẹ́sì àbí ká rí gbọ́ láwọn ìlú mìíràn kan ti ní ọba aládéládé. So ọ̀dọ̀ wa nìkan náà ni. So ìlú tá a bá ti fẹ́ kí ìlọsíwájú wà a gbọ́dọ̀ fi ìmọ̀ ṣe ọ̀kan. Ìdí nìyẹn tó fi jẹ́ pé láàrin ikú bàbá yèyé ni àti Ọọ̀ni of Ifẹ̀ ní ìrẹ́pọ̀ gidi gbọ́dọ̀ wà láàrin àwọn méjèèjì. So èmi ò rí jù báyẹn lọ lọ́dọ̀ tèmi. But definitely ní ojú ẹ ìwọ jù mí ló ń kálukú fẹ́ máa. So a gbọ́dọ̀ jẹ́ kí ìyẹn kó lọ fìdí sódò àbí báwo ni Yorùbá ṣe máa ń sọ pé a gbọ́dọ̀ mọ́pin bá. So a stop has to be to there. Definitely mo fi hàn joyè mi ò fi hàn joyè 24 hours ultimatum láti sọ pé okay o ìyẹn kò fẹ́ fi bẹ́ẹ̀ possible. Reason ni pé ṣe ẹni tó ti fi hàn joyè ló wà ní mo rọ̀ ọ́ lóyè mi. So ẹ mọ̀ awuyewuye yẹn náà máa lọ but strong relationship gbọ́dọ̀ wà láàrin àwọn obas. Pé kò ṣe pé ilé àṣẹ nǹkan ilé àsọ pé ilé ìṣe ẹ worú ọba àwọn oníṣẹ́ ń ṣe tiẹ̀ everybody sì fi sílẹ̀ sáyè tiẹ̀ pé ó máa jẹ ayé orí ẹ̀ lọ níwò ẹ̀. So ọba bá lórí territory ibi tó wà ní kò ń ṣe lórí àgbáyé kò ń ṣe ọba àgbáyé lásán. Ṣé you understand? So now ọba ilẹ̀ Yorùbá kò lè lọ sí ìlú Ẹdó kó lóun fẹ́fẹ́ nìkan jẹ́. Ṣé mọ̀ territory ibi téèyàn wà tọ́nà ti fi hàn ṣe lórí bẹ́ẹ̀ náà ni o ní ìkápá láti ṣe mọ́.
ṣé understand ìlú ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o Yorùbá máa tẹ̀síwájú ni kò jẹ́ bí ṣe jẹ́ tèmi ṣe rí sí. Orúkọ mi ni Ọ̀túnba Ọlámíràn Benjamin Ọlátìlọ. Gẹ́gẹ́ bí ìmọ̀ tèmi bí ọmọ Yorùbá àtàtà, ìkíní tó ti wà ní ìtàn, Ọọ̀ni ni olórí gbogbo ọmọ Odùduwà Yorùbá ìtìlẹ̀ toko, torí ìlànà Odùduwà ọ̀nà gbà wá. Gbogbo àti mọ̀ pé Odùduwà ní olórí fún gbogbo ọmọ Yorùbá. Aláàfin ó jẹ́ ìkan náà àwọn ọmọ Odùduwà tí ó tẹ̀dó sí ìlú Ọ̀yọ́, ó sì jẹ́ alágbára jagunjagun, torí pé láyé Old Ọ̀yọ́ Empire òun ló ṣàkóso tí ó sì tàn kálẹ̀ dé oríṣiríṣi ìlú káàkiri. Pé Ọọ̀ni fi ọmọ Yorùbá àtàtà kan jẹ oyè, kò sí kò tó burú. Gẹ́gẹ́ bí olórí ní èdè Ìgbò wa ní spiritual leader of Yorùbá race ni Ọọ̀ni jẹ́. Gẹ́gẹ́ bí olórí Yorùbá, ó ní ẹ̀tọ́ láti fi ẹnikẹ́ni tí ìbá jẹ́ lórí ọmọ Yorùbá láti fi joyè. Aláàfin náà ní agbára láti fi ọmọ Yorùbá tó bá wù ú jẹ oyè lábẹ́ àkóso Ọ̀yọ́. Ó ti yé Ọ̀yọ́ Empire, ibi tí Ọ̀yọ́ Empire bá dé tó tan ẹ̀ka dé ayé ìgbà yẹn lòun náà ní àkóso láti lè fi èèyàn jọba bẹ́ẹ̀, láti lè fi jẹ èèyàn bẹ́ẹ̀. Káwá ní ìkíní olórí ìkíní Ọọ̀ni ó fi ègbèyìn, kò yẹ kí Aláàfin ìlànà tó gbégbá yẹn kò yẹ kó gbégbá bẹ́ẹ̀, tó wá gbé sórí ayélujára, tó wá sọ di bígbà tí wọ́n bá ń dẹ́rù bá yàn pé tó bá ṣe léyìí nǹkan bẹ́ẹ̀ ó ṣẹlẹ̀ sí odidi ọba aládé, ẹni tí àwọn Yorùbá kà mọ̀ sí olórí Yorùbá, ẹ̀yà Yorùbá ní tilé toko. Tó bá tẹ̀ wá rí pé nǹkan kan bá wá kù sí àárín àwọn méjèèjì sórí nǹkan tí Ọọ̀ni bá ṣe, ó ní bí àwọn bàbá ṣe máa ń ṣe látijọ́, kì í ṣe orí afẹ́fẹ́ ni wọ́n gbé sí. Ó ní àwọn Ọ̀yọ́mèsì ẹ̀ ti kọ́kọ́ sọ, àwọn alágbára ti Àdìmúlà náà nílẹ̀ Ifẹ̀ ẹ pàrọ̀kọ̀ ẹ̀ sí wọn, ẹ sì ránṣẹ́ sí wọn pé nǹkan báyìí pé kó ṣàtúnṣe. Abẹ́lé ló máa wà, kò ní pé ayélujára wọn bá ń dá sí ọ̀rọ̀ ọba kìíní ọ̀rọ̀ ọba kejì. Tèmi kan ni pé tí wọ́n ti di wípé àwọn ọba tí àwọn kàkó sí olórí, wọ́n ti pé ọ̀rọ̀ ìjà ipò ló fẹ́ máa jà sí, kò bójúmu rárá. Wọ́n tí Aláàfin of Ọ̀yọ́ tó kú, ikú bàbá Ìwé ọ̀run kó fọ̀run kẹ́ wọn, àti Síjúwadé náà tó kú, ìgbà yẹn náà àwọn náà jájà títí lórí ọ̀rọ̀ ta ló máa sọ lórí ilẹ̀ Yorùbá. Òun ló fọ́ tó fi di pé Babangida fi dá ìpínlẹ̀ Ọ̀ṣun sílẹ̀, pé kíkan dìkan mú. Síbẹ̀ náà gbọ́mi sí òtó, ó sì wà láàrin wọn. Máa ń wé kó yé wọn lẹ́yìn pé inú ọmọ Odùduwà ni ọ̀rọ̀ mìíràn jẹ́. Àwọn ọmọ Odùduwà sì pọ̀, ọ̀rọ̀ ẹgbẹ́ Léèlá wọ́n wà bẹ́ẹ̀, onípọ́pọ́ gbogbo náà wà bẹ́ẹ̀ tó jẹ́ ọmọ Odùduwà. Agbára tí gbéra jagunjagun tí Aláàfin Ọ̀yọ́ nígbà náà tó fi tàn ìlú agbègbè ìṣàkóso ìjọba ẹ̀ tó tàn dé, òun ni ó jẹ́ kí ó ní orúkọ tó dì tó fi di pé fìdàgbẹ́ pé bẹ́ẹ̀ nǹkan bá tó yàtọ̀ láàrin Aláàfin of Ọ̀yọ́ ọmọ Oòduà lòun náà, bí àwọn ọmọ Oòduà ṣe tàn lọ síbòmí náà ni, bí àwọn Aláké of Aláké, Àgúnléèlá bó ti lọ náà ni, àwọn Àdìmúlà Ìjẹ̀ṣà òṣèré nìyẹn. So tí wọ́n máa ń rò pé wọ́n jọ ń fún àwọn ní kan pẹ̀lú ìbò pé ní ultimatum pé tó bá kó dàpọ̀ láàrin gbọ́dọ̀ ti ṣe irú ẹ̀. Ẹni tí Ọọ̀ni bá fi jẹ oyè ó ti fi jẹ́ nìyẹn nílẹ̀ Yorùbá lónìí.
ní tó sì ń tò ìfúgbò pẹ̀lú ìjọba tó wà lórí oyè lẹ́nìí Ọọ̀ni ni wọ́n dámọ̀ gẹ́gẹ́ bí alákòóso Yorùbá lẹ́nìí lẹ́yìn àwọn méjì Nàìjíríà àti Sultan Sokoto ìyẹn ló wà fún ti Òkè Ọya Ọọ̀ni wà fún ìsàlẹ̀ níbí tó bó ṣe rí nìyẹn tó Aláàfin òun náà ní ó ní àṣẹ láti fi èèyàn joyè tí ó bá fi èèyàn joyè fún ilẹ̀ Yorùbá tí Ọọ̀ni náà bá wá sọ wípé kò yẹ ìyẹn ló wọ́kù sí lọ́wọ́ Ọọ̀ni lọ́wọ́ torí ẹ̀wọ̀n Ààrẹ Ọ̀nà Kakanfò Aláàfin ló fi jẹ torí ìkànnì jagunjagun Ọ̀yọ́ empire ni ìdí tí a fi kàkún Ààrẹ Ọ̀nà Kakanfò fún Yorùbá ní pé ìtànká Aláàfin gbà náà ó kó gbogbo ilẹ̀ Yorùbá títí dé ilẹ̀ Dahomey Kútọ́nù gan dé ìfúgàndé ọ̀nà Sierra-Leone Ghana torí ibi tó kàn lé ní tó gbọ́ àwọn kan tó gbọ́ tó ti sọ Yorùbá ibi tí ó tan ẹ̀kan agbára dé ńgbà náà ni torí pé ó tan ẹ̀kan agbára débẹ̀ kò ní ìpè ó sa olórí lé Ọọ̀ni lọ́wọ́ Ọọ̀ni ó délédé Odùduwà ní ipò tí Ọọ̀ni jókòó sí lónìí ipò Odùduwà ní tí gbogbo bá ti mọ̀ pé Odùduwà ní olórí Yorùbá ìyẹn fi hàn wípé Ọọ̀ni olórí Yorùbá tó pọ̀ lóde Yorùbá ìkan náà àwọn ọmọ Odùduwà tí ó lọ sí Ọ̀yọ́ ló ṣe ìjọba tó tóbi pẹ̀kẹ̀tẹ̀ tó pẹ̀ káàkiri tó fi dé gbogbo Yorùbá ó ti bó ṣe rí ọ̀rọ̀ ti tèmi nìyẹn ọmọ ti tèmi gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ni wípé tí ẹ bá wo ìgbà tí Ọọ̀ni Ọ̀jájá Ògúnwùsì tó dórí èyí yìí ìfọwọ́sowọ́pọ̀ ló bá wá ó fẹ́ bí Yorùbá ṣe máa ní agbára àṣà àti ìṣe wa ṣe máa lọ sókè Yorùbá wa ẹni pé ìgbésẹ̀ tó kọ́ gbégbá ni pé ó kọ́kọ́ wá Aláàfin lọ tó kú láti ṣe kéèkì rẹ̀ pọ̀ wà tó pé gbọ́dọ̀ ṣe débẹ̀ báyìí ìgbésẹ̀ tó gbé yẹn ó jẹ́ kí inú Aláàfin tó wájà kí inú ẹbí wípé téèyàn bá lè gbé àjò báyìí ó lọ́dọ̀ gbà mọ́ra mo ní ìfẹ́ tó yẹ kó máa wá nìyẹn ṣùgbọ́n ẹni tó dúró yìí wọ́n má bínú o ìgbé tó kọ́kọ́ dé tẹ bá ń wo orí táwọn káàkiri lórí ijó tó ayélujára wípé ìgbé pé mo wá ní láti wá tako ìṣe tí Ọọ̀ni wá ṣe ni kò dé kó rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí olórí Yorùbá ìrẹ́pọ̀ lẹ́ẹ̀kan bá wá tí ẹ bá bá ìrẹ́pọ̀ wá sí ìpàdé kan ọ̀nà tí ìrẹ́pọ̀ fi wà ní màá wá ṣùgbọ́n tí ẹ bá bá ìjà lọ síbi ìpàdé kan kò sí nǹkan tẹ́lẹ̀ ṣe tẹ́lẹ̀ tún ní ìjà Haúsá ti parí ẹ̀gbẹ́ màá wá tó pé ìfẹ́ kí Yorùbá kó gbòòrò ni wọ́n bá wá nínú ọkàn láti ṣe ẹgbẹ́ bíi ọba aládé nǹkan bí ìjà kò yẹ kó sí ọkàn wọn nǹkan báwo ni a ṣe ṣàṣepọ̀ ni kò sí irú ẹnikẹ́ni tó lè di Aláàfin lẹ́nìí ní Ọ̀yọ́ lẹ́nìí tó lè lóun fẹ́ kó da Ọọ̀ni lójú kò ṣeé ṣe kò sí ní ìtàn rí tó bá kó lójú àlẹ́ òde gbọ́dọ̀ máa ń gbẹ̀yìn sí. kó mọ̀ bá ní pé nǹkan tẹ́ ẹ bá ní ìtàn tó ṣẹlẹ̀ sí ní tí ò lọ́jútù ẹ̀yin ló yẹ orí yín gẹ́gẹ́ bí bá ṣe kàwé tó tí wọ́n rìnà tó orí yín ló yẹ kó ti wá parí torí ìfẹ́ ní kẹ́ gbé wá mo lè mọ̀ pé Ọọ̀ni òrìṣà Ọ̀jájá Ògúnwùsì ìfẹ́ ló gbé wá nígbà tó dúró oyè àwọn máa ń pè ní ọba Solomon tiwa ni torí pé ó kó gbogbo èèyàn pọ̀ mọ́ra wọn gbogbo ọba aládé ló ń tà àti súnmọ́ ẹgbẹ́ gan àwọn èèyàn máa ń bu lórí ayélujára olójú kan tí àwọn ọba oríṣiríṣi ọba mi máa ń bu olúwo fi wo máa ń bu ṣùgbọ́n kì í tẹ̀ dáhùn kó dá náà ó tún ń ṣe fún wọn ní àwọn inú ìwé arí inú tàn yìí pé púpọ̀ náà ọba ìlú ra ọkọ̀ fún torí pé òun bá múfẹ̀ wá ọwọ́ ìfẹ́ ló ń nà ọwọ́ ìfẹ́ tó ń nà yẹn lẹ́yìn kí ọba tó wà lórí oyè sí ọwọ́ adé ọba ọ̀fẹ́ Ọ̀yọ́ ọwọ́ ìfẹ́ rẹ̀ kó gbà tọwọ́ ìfẹ́ ti wà tí ìfẹ́ bá ti wà lọ́kàn èèyàn kò ní rí búburú ibẹ̀ dáadáa bẹ̀ ló wá rí irú ẹni tó ti tó yẹn oníkan tó burú pé Ọọ̀ni fìyàn jẹ ilé Yorùbá tó bá dà kù sílẹ̀ pé ó bá nínú tọ̀bọ̀ ìtàn orí báyẹn o wọ́n wà pé Ọọ̀ni ṣàkíyèsí lẹ́yìn aṣọ yìí
kì í ṣe lójú ayé so bébí ṣe rí nìyẹn ọwọ́ ọ̀fẹ́ ló yẹ kí ọgbà méjèèjì náà síra wọn kọ́dà gba ìfẹ́ múra wọn torí ló lè mú ìlọsíwájú wá fún ilẹ̀ Yorùbá ẹ ṣe.